ìkúnlẹ̀ abiyamọ o ìpakúpa màlọ́pa Fatai Kẹ́hìndé o ọmọ Baale olóyè Muftau Kẹ́hìndé Baale Kútọ̀ ní ìlú Abeokuta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ tún wá gbọ́ titun o ní kò pẹ́ làwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n máa ń dà lu ìpínlẹ̀ Ògùn ró jákèjádò àwọn ìpínlẹ̀ Ògùn agbègbè bíi Ìjẹ̀bú Òde ìlú Abeokuta. Òun náà ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ti ń ṣèkọlù sí ara wọn níbi tí wọ́n ti ń fi ọ̀gá àti àgbà hun ara wọn o. Ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún níṣẹ̀lẹ̀ láabi kan máa ṣẹlẹ̀ ní ìlú Abeokuta ní gbajúgbajà ìkóríta ọjà Kútọ̀ eléyìí tó súnmọ́ Moshood Abiola MKO Stadium ní agbègbè June 12 Cultural Center. Kódà bàbá rẹ̀ tó jẹ́ baálẹ̀ ti ìlú Kútọ̀ ọ̀hún náà ó gbìyànjú àti ṣe ọkùnrin kó sì mú mọ́ra ṣùgbọ́n kò ṣeé ṣe o. Májèṣí ò ní tójú òbí ẹ̀ kú kó òbí ọ̀hún kó máa ṣojo. Omi jábọ́ lójú baálẹ̀ pẹ̀lú omijé lójú náà ní baálẹ̀ fi ń sọ wípé ọmọ òun ò sí nínú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kankan. Kódà ẹni tó ń lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ ẹni tí kì í fa wàhálà tí kì í fa jàgídíjàgan tí kì í fa kọlùkọ òun náà ni ọmọ òun Fatai Kẹ́hìndé. Nígbà tí olóyè Muftau Kẹ́hìndé tó ń ṣàlàyé tó tún jẹ́ jagunná tìlú Ìjẹ̀mọ̀ ní ìlú Abeokuta òun náà ló ń ṣàlàyé o pẹ̀lú omijé lójú nígbà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí tí wọ́n ṣèkọlù sí ọmọ rẹ̀ eléyìí tí ń mú ṣe ajé rẹ̀ pọ̀n. Kẹ́hìndé ìyún Fatai Kẹ́hìndé ló yan iṣẹ́ POS láàyò. Iṣẹ́ POS lòun ń ṣe o ní ìkóríta ibi tí Kútọ̀ wà yìí. Nígbà tí baálẹ̀ ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn nígbà tó kù sáta kí Fatai Kẹ́hìndé kó kúrò kó ti ṣọ́ọ̀bù pòun ò ṣiṣẹ́ mọ́ o. Ìgbà náà ni àwọn ọkùnrin kan ni wọ́n wá tí wọ́n ní àwọn fẹ́ gba 5,000 naira lọ́wọ́ òní POS. Ìgbà tí arákùnrin yìí sọ fún wọn pé òun ti close o òun ò ṣiṣẹ́ mọ́ náà ni wọ́n kọ̀ déédéé rí àwọn kan tí wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ bọ̀gìnì Lexus. Àwọn ọkùnrin gidigba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ pé wọ́n fi aṣọ dúdú kan bojú o tó sì jẹ́ ojú wọn nìkan yọ ló ní fitinifitini níbẹ̀ o. Ṣàdédé náà ni àwọn ọmọkùnrin méje yìí ni wọ́n ṣe ìkọlù sí Fatai Kẹ́hìndé o. Àáké ọ̀bẹ àdá àwọn náà ni wọ́n fi ṣe ìkọlù sí o. Wọ́n ṣá ní ìṣàkúṣà títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí o ló ṣẹlẹ̀ níbi kan bíi aago 6 ìrọ̀lẹ́ nígbà tí Fatai Kẹ́hìndé tí ó ti ń fẹ́ máa dìgbàdàgbọ̀n rẹ̀ kóun náà lè padà sí ilé lẹ́yìn ìgbà tó ń parí iṣẹ́ òòjọ́ ọjọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni làwọn èèyàn ń sọ káàkiri o wípé ẹni ò bá jẹ́ gbì kò lè kó gbì wípé dájúdájú Fatai Kẹ́hìndé ń bẹ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan eléyìí tí wọ́n bára wọn jà ní kò pẹ́ yìí tí wọ́n sì ń fi àjùlọ hun ara wọn. Ìròyìn tó jọ bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ o láàrin ọ̀sẹ̀ tá a wà yìí ní agbègbè Ìjẹ̀bú Òde níbi tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ti ṣe ìkọlù sí arákùnrin kan tí wọ́n sì gé ọwọ́ òsì rẹ̀ tí wọ́n gé e lọ. Ẹ wá wò ó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn láti ìgbà tí wọ́n ti gbé kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ìyún CP Alámùtú tí wọ́n ti gbé wá sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta náà ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ìletò gbogbo tó wà ní ìpínlẹ̀ Ògùn. Ó ṣèbẹ̀wò sí Rẹ́mọ, Ìjẹ̀bú, Yewa àti Ẹ̀gbá láti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe fìtínọ́tì ní agbègbè ọ̀hún o. Nítorí àsìkò ìgbà tó dé òun náà ni àsìkò ìgbà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe làásìgbò àti wàhálà wọn yìí. Ibẹ̀ ló ti ṣàlàyé fún wọn wípé kódà ọwọ́ àwọn ọlọ́pàá ti fẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ o láti fa àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún náà mọ́ra eléyìí tó bá ṣe tán láti ronúpìwàdà tó bá sì ní nǹkan ìjà ogun olóró lọ́wọ́ rẹ̀ kó gbé wá. Àwọn ọlọ́pàá yóò ṣe ìdáríjì fún un tí wọ́n sì ṣe ìrónilágbára fún un tí wọ́n ń pè ní amnesty. Ẹ wá wò ó ìlú Abẹ́òkúta
pàápàá jùlọ gbogbo ìpínlẹ̀ Ògùn ló wà nínú ìlà ìlò tí wọ́n lè sùn kó fi ojú méjèèjì kí wọ́n dì í mórí o bí ó ṣe pé kí wọ́n díjú apá kan kí wọ́n tún là kàn lẹ̀. Odindi ọmọ Baale ti ìlú Kútọ̀ nílùú Abeokuta òun mà ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe ìkọlù sí o tí wọ́n pa ní ìpakúpa bí ìgbà téèyàn ò bá pa ẹran eléyìí tó fẹ́ sá lọ mọ́yàn lọ́wọ́ o. Bí k'Elédùmarè kó máa ṣàánú kó wá ni o kí májèsí kó má tójú òbí ẹ̀ kú o. Bẹ́ẹ̀ sì rẹ̀ jẹ́ ń fàsìkò yìí kìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tí ń fẹ́ máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ohun tí ń padà dálẹ̀ náà rèé o tí ń gbẹ̀mí lẹ́nu ẹlòmíín láì tọ́jọ́. Ẹ wò ó Fatai Kẹ́hìndé ọmọ onílé ọlọ́nà ọmọ Baale ti ìlú Kútọ̀ ọmọ Gbona ti Ìjẹ̀mọ̀ nílùú Abeokuta làwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n pa ní ìpakúpa ni wọ́n dẹ́mi rẹ̀ légbodò yìí o. Ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa lóòrèkóòrè lórí ìkànnì Olómi Ọgbọ́n TV fún àwọn ìròyìn ní yàjóyàjó síwájú sí i.